ẹ̀ ń fìtìnátì ọmọọba Báyọ̀ Alájọ wọ́n ní pé ẹ̀ ń fìtìnátì iléeṣẹ́ lórí awuyewuye tó ń lọ láàrin ẹgbẹ́ àwọn tí wọ́n ń gé búlọ́ọ̀kù nílùú Efon Alaaye àti kan lára ọmọ ẹgbẹ́ wọn ìyẹn ọmọọba Bayo Alajo. pé à ń dá ẹgbẹ́ búlọ́ọ̀kù mímọ sílẹ̀ níjọba Efon ó kéré pátápátá wọn ti rí ogún ọdún sẹ́yìn díẹ̀ sẹ́yìn tá a ti ń ṣe ẹgbẹ́ yìí. pàtàkì tí a fi gbé ẹgbẹ́ ìkalẹ̀ ni pé fún ìfẹ́ àti ìṣọ̀kan. ìdí tá a tún fi dá ẹgbẹ́ sílẹ̀ ni pé a rí mọ̀ pé ẹyọ ìgbálẹ̀ kan kò lè gbálẹ̀ kó mọ́. òfin kínní nínú ẹgbẹ́ wa ni wípé búlọ̀kù ẹ gbúdọ̀ dára. ìwọ tán bá ti ra búlọ̀kù ẹ tó bá ti ń fọ́ kele gbé ẹ. òfin kejì ni pé ìwọ tó bá ti darapọ̀ mọ́ wa ò gbúdọ̀ ra ọjà olè. tó o bá ti ra ọjà olè owó ga o. ṣé gbogbo yín pátápátá tó jẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ lẹ́wájọ fẹnu kò sí òfin pátápátá lájọ fẹnu kò sí. a tún wá wò pé gbogbo wa là ń san tax là ń san owó SOL là ń san owó ìjọba. àwọn kan dẹ̀ ti wà nílé ibi iṣẹ́ tipẹ́tipẹ́ tó ti ní kàdàgánsẹ̀ tó ti gbajìgbara tó wọ́n ti wà lọ́wọ́ wọn. tí ìjọba bá fẹ́ gbéṣẹ́ wá ọ̀dọ̀ wọn náà fẹ́ lọ direct. torí pé wọ́n ti mọ̀ ọ̀yàn. ṣùgbọ́n àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ bí orú òun fún ara ẹ̀ tó ṣẹ̀ join. pé àwọn tó ṣẹ̀ ń bọ̀ yìí báwo la ṣe fẹ́ ṣe tí gbogbo wa fẹ́ kárí ara wa lọ. ọmọọba Bayo Alajo ṣé wọ́n wà lára àwọn tí ẹ jọjọ fẹnu kò nígbà tí ẹ ṣe òfin. pẹ̀lú agbára náà. kàwé òfin wa sí i tó kọ lẹ́tà wá tó dẹ̀ ló tẹ̀ lọ́rùn tá a dẹ̀ jọjọ fọwọ́ sí gbogbo bá a ṣe ń ṣe àtijọ́ ń jẹ àjọ mú. Mr. Bayo Alajo kọlu òfin orú òfin. ṣùgbọ́n wọ́n sọ pé agídí lẹ fi mú wọn wọnú ẹgbẹ́ yẹn ní dọ̀dọ̀dọ̀dọ̀ pé ẹ sọ pé tí wọ́n bá ṣẹgbẹ́ pé wọ́n gbọ́dọ̀ operate. kò sí ẹnikẹ́ni tó yẹ pé tí a fi agídí. kò sẹ́ni tó fọ́ọ̀sì wọn wọnú ẹgbẹ́ wọ́n wá voluntarily wọ́n rí bí a ṣe kóra wa jọpọ̀ gẹ́gẹ́ bí association lẹ́fọ̀n Alaaye local government làwọn náà wá pé àwọn náà fẹ́ darapọ̀. kí ló wá ń ṣẹlẹ̀ láti bí ọdún bíi méjì tí ọ̀rọ̀ ẹgbẹ́ oníbúlọ́ọ̀kù àti ọ̀rọ̀ Bayo Alajo tí òfin ní ìjú. ó ti rú òfin o wá san nǹkan tá a jọ sọ o bó ṣe gbọ́n lé nìyẹn bó ṣe wá da iṣu àtàyànyàn láti gbà yẹn. ìgbà tó pè lófin ó tóbi ju ẹni tó ṣe òfin. ọ̀rọ̀ yìí ti tó bí ìgbà wo tó ti ṣẹlẹ̀ báyìí. ṣé ti ní tó tún yẹ sí. ìṣe ilé ló máa bá yàn létà. mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan wípé ṣé ẹ mọ̀ pé ìwà téèyàn máa wù tó bá láti lé ó máa bá déta. a lè parọ́ mọ́ èèyàn ó jàǹfààní gan tó pọ̀ tó jẹ́ pé evidence wà bá ṣe ń transfer owó bó ṣe ń transfer owó sí receipt. tọ́hún iṣẹ́ keje tá máa pé fún ní 500 tó bá jẹ́ pé ọ́fíìsì làwà báyìí gbogbo receipt bá a ṣe pé owó fún bá a ṣe lóríṣiríṣi gbogbo ẹ̀ la máa fẹ́. ọjọ́ tó pàdé àpòpọ̀ mọ́ àwọn ẹgbẹ́ oníyanrìn láti máa ń jayanrìn. tẹ́rí nípa ti ẹgbẹ́ oníyanrìn yẹ ẹgbẹ́ oníyanrìn àti ẹgbẹ́ oníbúlọ́ọ̀kù ọmọ ìyá ọmọ bàbá ni wa. àwọn ti papọ̀ mọ́ ẹgbẹ́ onítìpà Tẹ̀fọ̀n Tìjẹ̀bú Tìlẹ́ṣà ṣàgbégbé arámọ̀kọ àgbọ̀dọ̀ gbọ́ kí machine dún láìsí pé bá wọ ẹgbẹ́. machine ò gbọdọ̀ dún bóru ó lè sẹ́ẹ̀tì machine ẹ̀mẹ́wàá ó lè sẹ́ẹ̀tì jù bẹ́ẹ̀. ṣé èèyàn ò ní àǹfààní láti lè sọ pé mo rẹ́gísítà iléeṣẹ́ mi ò lórúkọ ìjọba ò ní state ò ní federal mi ò fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ mọ́. ìwé mi limited ló wà lọ́wọ́ mi. wá sí wò gẹ́gẹ́ bí ọmọ nínàkúnà. wípé wọ́n ṣì lè padà wá. tó lè padà tó bá wá. wá sọ pé òun ò padà wá ń kọ́. tó bá wá sọ pé òun padà wá. kábíyèsí lọ kọ gbé àlọ rẹ ó tún kó bẹ́ẹ̀ ó lọ bá lọ́ọ̀yà ládó. lẹ́tà ó wá tún lọ ọ̀dọ̀ yín ó gbé àlọ sórí afẹ́fẹ́ lọ́dọ̀ yín gbogbo ayé ló gbọ́. lẹ́yìn ẹ̀ ó tún lọ sí state ó lọ fẹjọ́ sùn fúnra ẹ̀ ní. Olúwa ọmọ làgbà ètò ni o ètò tó gbajúmọ̀ ètò ni o nílẹ̀ ìdámẹ́ríkà ètò ni o lónílé o lálejò ètò ni o. lórí ọ̀rọ̀ awuyewuye tó ń lọ láàrin ẹgbẹ́ àwọn tí wọ́n ń gé búlọ́ọ̀kù nílùú Efon Alaaye àti kan lára ọmọ ẹgbẹ́ wọn ìyẹn ọmọọba Bayo Alajo ọ̀dọ̀ alága ẹgbẹ́ náà la wà ẹ kí gbogbo àwọn aráalé. ẹ ṣe gbogbo ẹ̀rọ aráalé àkí gbogbo yín o. orúkọ mi ni Mr. Ọládípọ̀ Kúnlé aka ní Orlando alága ẹgbẹ́ tangé búlọ́ọ̀kù nílùú Efon Alaaye. ẹgbẹ́ ìgan kí ló dá lé lórí kí ni pàtàkì tẹ́ fi gbé kalẹ̀. pàtàkì tí a fi gbé ẹgbẹ́ ìkalẹ̀ ni pé fún ìfẹ́ àti ìṣọ̀kan láti pé kí ayé wa àti iṣẹ́ wa kó lè máa tẹ̀síwájú. ǹjẹ́ àwọn ọmọ ẹgbẹ́ kan tiẹ̀ wá ń jàǹfààní ẹgbẹ́ yìí gan? ṣé ìrọ̀rùn bá wọn nípasẹ̀ ẹgbẹ́ yìí? ẹ ṣe nípasẹ̀ ẹgbẹ́ yìí àwọn ọmọ ẹgbẹ́ tó ń jàǹfààní ẹ̀ wọ́n pọ̀ gan-an because láàrin ìgbà àwọn ayé bàbá wa tán ti ṣe iṣẹ́ yẹn ṣáájú ọ̀pọ̀lọpọ̀ ń gbà yẹ tó jẹ́ pé wọ́n
wọ́n máa yalé mọ́ra wọn tí wọ́n máa ń ṣe oríṣiríṣi mọ́ra wọn ṣùgbọ́n ìgbà tó di ìgbà tí àwa ọ̀dọ́ tó gbẹ́dùn àgbà tí àwa ọ̀dọ́ àwa jókòó aronú jinlẹ̀ pé kí la lè ṣe tó yẹ kó lè mú ìrẹ́pọ̀ tàbí ìfẹ́ tó lè mú wá sáàrin wa so ìyẹn wá mú pé àwọn iṣẹ́ kan kéékèèké tó yẹ kó tá à ń ṣe pé láti pé kí ẹnìkan ó mọ̀ di pé ẹnìkan ń rọ ẹnìkan níbi so àwa ń ṣe láṣepọ̀ àwa kó àwọn iṣẹ́ bóyá iṣẹ́ ìjọba tí àwọn ìjọba ń ṣe àwa kó wọn papọ̀ láti pé ká lè máa gbogbo wa pátá ká máa jàǹfààní yẹ kó mọ̀ sí pé kó má bàa rè síbi kan kó mọ̀ rè síbi kan torí pé àwọn kan súnmọ́ ìjọba ju èèyàn kan lọ gbogbo aládé ń sanwó ìjọba so àwa wò pé kí ló lè múfẹ́ wá sáàrin wa so kì í ṣe pé káwọn kan jòkó kó má sí nǹkan kan fún wọn káwọn kan náà kọ́ dé máa ó jẹ́ pé bámbám mọ̀yó. àmọ́ bẹ́ẹ̀ bí pẹ́ mọ́ ẹ̀ yes so nǹkan tó ṣẹlẹ̀ náà. ǹjẹ́ ṣé gbogbo yín pátápátá tó jẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ lẹ́wájọ fẹnu kò sí òfin. pátápátá lájọ fẹnu kò sí. kò séèyàn kankan tó tako. gbogbo wa pátá lájọ fẹnu kò sí. ìgbà tó ṣèyí kan àríkàndá bíi mélòó kan láàrin wa tó yẹ pé wọ́n padà torí pé àwọn nìkan tí wọ́n nìkan náà ń fẹ́ wípé wọn ò rò tẹ àwọn ọmọ ẹgbẹ́ mi. wọn ò rò tẹ àwọn míì. ǹjẹ́ ọmọọba Báyọ̀ Alájọ ṣé wọ́n wà lára àwọn tí ẹ jọjọ fẹnu kò nígbà tí ẹ ṣe òfin? pẹ̀lú agbára Ọlọ́run gbogbo apáta àjọ èyí lóòótọ́ kò tí ì pẹ́ tó dáàrin wa. nígbà tẹ ẹ ṣe òfin. a ti ń lò òfin yẹn tẹ́lẹ̀ tó yẹ pé tàbí sọ̀rọ̀ tó lè faramọ́ pé gbogbo nǹkan tá a bá ti ṣe pátápátá ló ń faramọ́ so àdètìjọ́ ń ṣe tó yẹ pé òun gan ó ti jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú òfin ẹ̀ ìgbésẹ̀ yẹn. bẹ́ẹ̀ni tó yẹ pé tá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ míì tán ti rí iṣẹ́ ìjọba iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì tán ti rí gbà tó yẹ pé náà sì ti jẹ́ ń bẹ̀ tá a ti pè fún ṣùgbọ́n ìgbà tó di pé ó dorí tiẹ̀ tóun náà rí tiẹ̀ ló di pé òun nìkan lòun máa dájẹ́ tó. ṣùgbọ́n wọ́n sọ pé agídí lẹ fi mú wọn wọnú ẹgbẹ́ yẹn wípé dọ̀dọ̀dọ̀ pé ẹ sọ pé tí wọ́n bá ṣẹgbẹ́ pé wọ́n gbọ́dọ̀ operate. kò sí ẹnikẹ́ni tó yẹ pé tí a fi agídí mú kò sí ẹnikẹ́ni tá a fi agídí mú ṣùgbọ́n wọn ní káríkà pọ̀ wọ́n ní yẹ ló yẹ ni. because gbogbo ilé ìtọ́jú pé tá a sọ yìí pé fún ìfẹ́ ara wa pé ká bára wa ṣe yí pé kí iṣẹ́ wa kó lè tẹ̀síwájú òun ni a kóra wa jọ pọ̀ fún. ọ̀rọ̀ búlọ̀kù tábánikà wò dáadáa a rí mọ̀ pé kì í ṣe nǹkan téèyàn ń fojú kẹ́rẹ̀ àbí ojú kékeré mú because òun ló gbé ilé ró láti foundation títí dókè so ní òrèkóòrè náà máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa láti pé ká lè máa ṣe standard block pé kí block wa kó lè máa dúró rè kó lè máa kó mọ̀ di pé eléyìí tó yẹ kó máa fi kọ́lé tán kó máa dàwó tó máa pa àwọn èèyàn lára torí pé mélòó ni wá bá ní Efon Alaaye tàbí Èkìtì state tàbí ní Nàìjíríà so láti máa para wa so ìdí nìyẹn tó jẹ́ pé tí wọ́n fi gbé tí ìjọba fi gbé àwọn àjọ yẹn kalẹ̀ so àwọn náà máa wá sọ́dọ̀ wa lóòrèkóòrè náà máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ó lè rọ àwọn àjọ yẹn lọ́rùn láti máa bá wa ṣe ní gẹ́gẹ́ bí ẹgbẹ́ ju pé wọ́n máa lé wa káàkiri lọ àdúgbò yẹn bẹ́ẹ̀ so ó jẹ́ nǹkan tó rọ̀ wọ́n lọ́rùn torí tán bá ti pè wá báyìí pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ o a máa ládà kan wá bá wa tàbí ká lọ sọ́dọ̀ wọn kan ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn kan ṣe fún wa so wọ́n máa ṣe fún wa lóòrèkóòrè. kí ló wá ń ṣẹlẹ̀ láti bí ọdún bíi méjì tí ọ̀rọ̀ ẹgbẹ́ oníbúlọ́ọ̀kù àti ọ̀rọ̀ Báyọ̀ Alájọ tí ò fi níyànjú? ṣe mọ̀ pé wọ́n ní ìṣe ilé ló máa bá yàn déta. mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan wípé ohun rere ó máa ń yọ ẹ̀dà náà ní àpò. yes so nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé ìwà téèyàn máa ń wù tó bá láti ilé ó máa bá déta. ní ìwà ẹ bí èèyàn ṣe ń wà nínú ilé ìgbà míì tó bá déta ó yẹ kó mọ̀ pé àwọn tó ń fẹ́ lọ bá déta yẹ oríṣiríṣi ilé lọ́pọ̀lọpọ̀ ti jáde wá so èèyàn ní ẹ̀tọ́ láti pé kó wo ìwà tó máa wù tó bá déta. gbogbo ọ̀rọ̀ yìí kékeré ni bẹ́ẹ̀tì ó dàbí pé ọmọọba Báyọ̀ Alájọ ọwọ́ ẹ̀ ló wà torí pé àwa ìfẹ́ làwa ní kò dé sí ẹni tó jàlejò gan láàrin wa
à ń ṣe pẹ̀lú ẹ̀ ká mọ̀ sọ pé ẹni tó jẹ́ ọmọ onílé pé àjọ jẹ́ ọmọ ìlú kan so àdéhùn wo pé gẹ́gẹ́ bí ọmọ nínàkúnà tó jẹ́ pé tá a bá ní ká wo ọmọ nínàkúnà nínú bíbélì àdìmọ̀ pé ìgbà tó lọ ìgbà tó pẹ́ ó padà wálé inú bàbá yẹn dùn so a sì ń wo gẹ́gẹ́ bí ọmọ nínàkúnà. wípé wọ́n ṣì lè padà wá. tó lè padà wá. tó bá wá sọ pé òun ò padà wá ń kọ́. tó bá wá sọ pé òun padà wá yẹ òun mẹ́rin wọ́n ní igi kan kì í dágbó ṣe. wọ́n ní ẹgbẹ́ yín wá gbé ogun ti iléeṣẹ́ wọn wípé kó má bàa operate wípé ẹ̀kan tẹ̀ tó pàdé àpòpọ̀ mọ́ àwọn ẹgbẹ́ oníyanrìn láti má jàyàn ìfẹ́. tẹ́rí nípa ti ẹgbẹ́ oníyanrìn yẹ ẹgbẹ́ oníyanrìn àti ẹgbẹ́ oníbúlọ́ọ̀kù ọmọ ìyá ọmọ bàbá ni wá. ẹjọ́ ńlá ṣùgbọ́n àjọ ńlá ṣùgbọ́n ọ̀dà èmi gẹ́gẹ́ bí ẹnìkan báyìí mo ní iléeṣẹ́ blọọkù mo tún ní ọkọ̀ akóyọyọ tí mo fi ń dáṣẹ́ síbẹ̀. a jẹ́ pé ẹgbẹ́ méjèèjì lẹ belong sí. mo belong sí. lágbà ìpè bí tẹ́ ti ń lo agbára yín lórí ọmọ bàbá yọ. ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ ni pé tábà ní ká wo dáadáa ní láàrin wa a rí mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé tí ò ní tipa láàrin wa kò pọ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé tí a ní ilé tàfi mọ́tò tàfi kó yọyọ kò pọ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹni tó sọ pé òun bá wa ṣe gẹ́gẹ́ bí tó sọ pé ẹgbẹ́ búlọ́ọ̀kù ló lóun ò bá ṣe kó sọ pé òun ò bá. nígbà tó lóun ò bá wa ṣe tó lóun ò bẹ́gbẹ́ ní búlọ́ọ̀kù ṣe tó jẹ́ pé irinṣẹ́ wa náà ni ó ti mọ̀ ló dé tó fẹ́ lò bá àlàṣẹ fẹ́ ṣe ṣe mọ̀ pé ó takora wọn so ìdí nìyẹn tàbí sọ pé ìgbà tó sọ pé òun bá wa ṣe o irinṣẹ́ ẹ̀tẹ̀ ọ̀dọ̀ wa kò lẹ́tọ̀ọ́ náà láti pé òun lè lò so ó jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ ní àárín. téèyàn bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yín báyìí nípò náà ṣe fẹ́ gbé ìgbésẹ̀ láti dálẹ́ṣẹ́ blọọkù lẹ̀ kí làwọn ìgbésẹ̀ tí ó gbé. ìgbésẹ̀ tó máa gbé ni pé tó bá wá sọ́dọ̀ wa so àwọn ìlànà wà tó yẹ pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ so àwọn ìlànà wà tó yẹ pé tó máa tọ̀ tábà ẹgbẹ́ ìwé òfin wa tábà ti kà sí tóun náà wò tán fún tó wò tó bá ti faramọ́ tó bá ti tẹ́ lọ́rùn wípé nǹkan tán ṣe ń bí o. ṣé ọmọ bàbáyọ̀ náà dẹ̀ tí ó dẹ̀ wo ìwé òfin yẹn nígbà yẹn tó dẹ̀ ká náà tó dẹ̀ sọ pé ó tẹ̀ ọ́ lọ́rùn pátápátá tó dẹ̀ sọ pé ó tẹ̀ ọ́ lọ́rùn bẹ́ẹ̀ kí ló wá dé tí orin fi wá dòwú. òun gan fún ara ẹ̀ gan nígbà yẹn gan ó kọ lẹ́tà wa pé òun faramọ́ wa pé gẹ́gẹ́ bí nǹkan tá à ń ṣe ń bí o òun faramọ́ wa ìwé náà ó sì wà lórí ẹgbẹ́ ìmọ̀ràn mi fún ni pé wọ́n ní àyè sì ń bẹ síbẹ̀síbẹ̀ nílé àwọn ẹgbẹ́ oníbúlọ́ọ̀kù. bẹ́ẹ̀ ni fún òun tó bá torí gẹ́gẹ́ bí ara wa a rí gẹ́gẹ́ bí ọmọ ìlú wa gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ wa gẹ́gẹ́ bí ọmọ ìyá wa ọmọ bàbá wa so àyè sì ń bẹ síbẹ̀síbẹ̀ tó bá wá láti wá túmbá fún ẹgbẹ́ so kò sí. kí ni nǹkan tẹ́ ẹ sọ pé wọ́n ó san gẹ́gẹ́ bí fáìn. sẹ́ni gẹ́gẹ́ bí fáìn yẹn ni pé ìgbà tó bá tó dáàrin wa la tó mọ nǹkan tá a ṣe mọ̀ pé bó bá ṣe bí ìwàsí ẹ̀ ló máa bí pé ẹni ok ẹ jẹ́ ká tẹ̀ fún rí ẹ jẹ́ ká kọ̀ sí dáa àbíkò yẹn bẹ́yẹn ìwà ẹ̀ ló lè mú pé ok nǹkan bá báyìí tá a ń ṣe òun náà ló máa ṣe o àbíkò yẹn bẹ́yẹn so òun gẹ́gẹ́ bí mo ṣe ṣáájú lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ rere ló máa yọ olùyàwó náà ló lẹ́sọ̀ máa yọ ìdá náà lára bẹ́ẹ̀ ni ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín orúkọ ilé ẹ̀kan ti àfikún tẹ́ ẹ dì. orúkọ mi ni Mr. Ọládípọ̀ Kúnlé tí gbogbo àwọn èèyàn tán mọ̀ sí Kúnlé Orlando èmi ní chairman ẹgbẹ́ oníbúlọ́ọ̀kù nílùú Efon Alaaye. ẹ ṣé gan ibi tá a bá roko tì sí náà là ń fàbọ̀ sí torí wípé ẹnìkan ń sọ̀rọ̀ ọ̀tán òun ló jẹ́ kí n wò wípé ká tún gbọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ oníbúlọ́ọ̀kù ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n nílùú Efon Alaaye àti ọmọ Babayọ̀ kí ló kọ yín. orúkọ mi ni Honorable Aṣáájú Mati èmi ni vice chairman ẹgbẹ́ oníbúlọ́ọ̀kù. lọ́wọ́lọ́wọ́ báyìí àbí tẹ́lẹ̀. lọ́wọ́lọ́wọ́. a jẹ́ wípé ẹ mọ̀ ti fún tẹ̀dọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ oníbúlọ́ọ̀kù. gbogbo ẹ̀ la mọ̀ pátápátá. ṣé ọmọ Babayọ̀ Alajo ṣé wọ́n bá yín nínú ẹgbẹ́ yìí àbẹ́yìn lẹ bá wọn nínú ẹgbẹ́ yìí. wọ́n bá mi nínú ẹgbẹ́ yìí. wọ́n bá yín nínú ẹgbẹ́ yìí. a jẹ́ pé leader wọn lẹ jẹ́ nínú ẹgbẹ́ yìí. yes. àbí báwo náà ṣe wọlé sínú ẹgbẹ́ yìí. ṣé ẹ̀yin lẹ fọ́ọ̀sì wọn wọ ẹgbẹ́ ni àbí wọ́n wá voluntarily láti join ẹgbẹ́. kò sẹ́ni tó fọ́ọ̀sì wọn wọnú ẹgbẹ́ wọ́n wá voluntarily. wọ́n rí bí a ṣe kóra wa jọpọ̀ gẹ́gẹ́ bí association lẹ́fọ̀n Alaaye local government. làwọn náà wá pé àwọn náà fẹ́ darapọ̀. a dẹ̀ sọ fún wọn pé tẹ́ bá fẹ́ darapọ̀ ẹ kọ ìwé tí a mọ̀ sí application láti join. wọ́n dẹ̀ ṣe ẹ dẹ̀ host wa ẹ sun oúnjẹ fún wa ẹ ṣe and he did everything. gẹ́gẹ́ bí ìlànà ẹgbẹ́. gẹ́gẹ́ bí ìlànà ẹgbẹ́ wọ́n dẹ̀ gbà wọ́n dẹ̀ join. so láti ìgbà náà ṣé wọ́n máa ń wá meeting àbí wọ́n kàn ń ṣe wọ́n dẹ̀ ń dá tiwọn ṣe láyọ̀ tó. wọ́n wá meeting. ẹjọ́ jọ ń ṣe. àjọ ń ṣe wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ dáadáa. nínú meeting. nígbà yẹn. ó jẹ́ pé wọ́n faramọ́ ẹgbẹ́. wọ́n faramọ́ ẹgbẹ́ dáadáa nígbà yẹn. kí wá ní ìlànà tó jẹ́ bí òfin tẹ̀ǹtẹ̀ lẹ́nu ẹgbẹ́ má ṣe àbí o lè ṣe léyìí o lè ṣe léyìí o tó bá ti ṣe léyìí o ti larí mọ́rin o kí làwọn òfin àti ìlànà yín. ẹ ṣe òfin pọ̀ but màá kàn sọ díẹ̀ ńbẹ̀. òfin kíní nínú ẹgbẹ́ wa ni wípé
blọọkù ẹ gbúdọ̀ dára ìwọ tán bá ti ra blọọkù ẹ tó bá ti ń fọ́ kélégbé ẹ wọ́n á fáìnì ẹ wọ́n á dẹ̀ stop iléeṣẹ́ ẹ òfin kejì ni pé ìwọ tó bá ti darapọ̀ mọ́ wa ò gbúdọ̀ ra ọjà olè tó o bá ti ra ọjà olè owó ga o. ọjà olè bíi dìbò. àwọn ọmọ kan wà àwọn ọmọ náà dandan lè kó blọọkù jí símẹ́ǹtì láti sáìtì kan fẹ́ wá ta fún ní blọọkù àti sọ fún ọ pé ẹni tó bá ti ra irú ọjà bẹ́ẹ̀ kélégbé ìyẹn lọ bẹ́ẹ̀. a tún wá wò pé gbogbo wa là ń san tax là ń sanwó SON là ń san owó ìjọba àwọn kan dẹ̀ ti wà nílé ibi iṣẹ́ tipẹ́tipẹ́ tó ti ní kàdàgánsẹ̀ tó ti gbajì gbára tó wọ́n ti wà lọ́wọ́ wọn tí ìjọba bá fẹ́ gbéṣẹ́ wá ọ̀dọ̀ wọn náà fẹ́ lọ direct. torí pé wọ́n ti mọ̀ ọ̀yàn. torí wọ́n ti mọ̀ ọ̀yàn ṣùgbọ́n àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ bí orú òun fún ara ẹ̀ tó ṣẹ̀ join pé àwọn tó ṣẹ̀ ń bọ̀ yìí báwo la ṣe fẹ́ ṣe tí gbogbo wa fẹ́ kárí ara wa lọ́n. tí èèyàn kò ní máa jẹ kílẹ̀ mọ́ ọ̀fẹ́. tí èèyàn kò ní máa jẹ kílẹ̀ fẹ́ tó jẹ́ pé akànṣe díẹ̀ akógbá wọlé tíṣẹ́ ìjọba bá ti wá ẹ̀jẹ̀ a máa pín. iṣẹ́ ìjọba ara òfin wa nìyẹn. ká gbà pé bíi 10,000 blocks sí wá láì. a máa pín ní ẹnìkan ò ní dá sí ara àwọn òfin wa nìyẹn. gbogbo yẹn wá pín kárí so inú àwọn náà kárí inú everybody a máa dùn. àmọ́ iṣẹ́ tó bá gbà tó jẹ́ iṣẹ́ individual o lè wàá gbà fún ẹ̀yìn lè gbàṣẹ́ individual kó gba 20,000 block wọ fún ẹ̀ ló máa dá tó bá wù ẹ́ o lè gbé fẹ́ anybody. àmọ́ ilé tó bá ti jẹ́ iṣẹ́ ìjọba ó jẹ́ 100 ni. yes ẹ pín. tó a pín. gbogbo wa lè máa sọ̀rọ̀ ìjọba òde òní dáadáa pé ìjọba náà sì bẹ̀bẹ̀ o wọ́n kọ́ school wọ́n kọ́ stadium wọ́n kọ́ ọjà à lè jọ máa fẹnu sọ pé. oníjẹyàn kan ni ó mọ dá lórí iṣẹ́ kì í ṣe nìkan lá máa yin ìjọba kì í ṣe nìkan lá máa jẹ fàǹfààní ìjọba tó jẹ́ pé àwọn yòókù ó sì jẹ́ pé gbogbo yín lẹ́jọ́ san ẹ̀tọ́ ìjọba lájọ san ẹ̀tọ́ ìjọba ẹ ṣé olóòtú. kí wàá ní ẹ̀ṣẹ̀ ọmọ Bayo Alajo. Mr. Bayo Alajo kọlu òfin orú òfin nǹkan tá a jọ jòkó tá a jọ ṣe pé tíṣẹ́ ìjọba bá ti dé ẹnìkan ò lè dá sí wàá mú wá sáárín ẹgbẹ́ àwa pé ṣùgbọ́n ọmọ Bayo Alajo ò lọ sí. ṣùgbọ́n a gbọ́ wípé ọmọ Bayo Alajo kò jẹ lára àǹfààní yìí rí wípé ẹyọ kan wípé tí wọ́n sì máa dágbà nù. ẹ ṣé olóòtú ọmọ ẹ̀fọn ní gbogbo wa majority wa tá à ń ṣe ọmọ ẹ̀fọn ní wa a lè parọ́ mọ́ ọ̀yàn ó jàǹfààní gan tó pọ̀ tó jẹ́ pé evidence wà bá a ṣe ń transfer owó bá a ṣe ń transfer owó sí receipt ẹ̀ wà ńlẹ̀ ó jàǹfààní dáadáa. ṣé àwọn iṣẹ́ tó ń jàǹfààní ṣé ẹlòmíì ló gbà táwọn jàǹfààní àbí iṣẹ́ táwọn náà ń gbà wọlé. no ẹlòmíràn ló gbà náà. ṣe ẹni ṣe tá à ń ṣe yìí gan tá a bá ní kán ṣe wọ́n pe ẹnìkan nínú wa ṣe one of business tycoon tó da àbùsí olúwa òun gan náà wá bá ń gbà yẹn òun gan náà contact torí iléeṣẹ́ tóbi òun náà wá bá ó wá ní òfin ẹgbẹ́ ò gbúdọ̀ lu òfin ẹgbẹ́ o bó ṣe gbé wá nìyẹn more than going to be 20,000 block. bá a ṣe wá ṣí à ẹ̀ nìyẹn tẹ́gbẹ́ wá ń dùn everybody ṣàdúrà fún ìjọba òde òní pé àwọn ìjọba o ẹ̀ ń ṣe bẹ́bẹ́ o. so àwọn wá gba tiwọn. ó wá gba tiẹ̀. ẹyọ kan tó kọ́ máa gbà nu. ẹyọ kan tó máa gbà nìyẹn. àwọn dẹ̀ ti ń jẹ àǹfààní ẹgbẹ́ tẹ́lẹ̀. eléyìí táwọn èèyàn ń gbà. wọ́n ti ń pín fún wọn. ó ti tó bí ẹ̀bí mélòó. àìtó ẹ̀bí mẹ́fà tàbá ní káwó dáadáa. tí wọ́n ti ń gbà láti pín fún. ẹyọ kan ṣoṣo táwọn gan sì máa gbà rí. ẹyọ kan tó máa gbà náà nìyẹn. wọ́n wá fẹ́ daṣe. ó daṣe ni ó fẹ́ daṣe ó daṣe bó lẹ ṣe mọ̀ pé wọ́n daṣe. wọ́n rí bó ṣe já ó dẹ̀ confess ó lòún ṣe kí ló ṣẹlẹ̀ o ti rú òfin o wá san nǹkan tá a jọ sọ o bó ṣe gbọ́n lé nìyẹn bó ṣe wá da iṣu àtàyàn yàn láti gbà yẹn. ṣé ẹ rí wípé bóyá 50,000 yẹn fẹ́ pọ̀ jù bóyá èrè tán jẹ lórí iṣẹ́ yẹn gan bóyá kò tó 50,000. ṣe rí òfin ó yàtọ̀ nǹkan tó pè lófin ó tóbi ju ẹni tó ṣe òfin lọ. ìyẹn ni pé there is no ignorance of law. That is it. So àjọṣe òfin yẹn ni. ṣé wọ́n wá ń bẹ nígbà tẹ́ ń ṣòfin àbí. àjọṣe ni àjọṣe wọ́n dẹ̀ fọwọ́ sí náà. wọ́n dẹ̀ fọwọ́ sí àjọṣe. wọ́n wà lára yìí tẹ́jọ́ ṣòfin. tá àjọṣe òfin yẹn gẹ́gẹ́ bí ẹgbẹ́. unity wà ní lọ́dọ̀ wa tì náà tá a jọ sí pé iṣẹ́ ìjọba o ẹnikẹ́ni ò gbúdọ̀ dá sí gbogbo la máa jọ pín o la máa jọ jàǹfààní ìjọba o tá a lè máa sọ̀rọ̀ ìjọba dáadáa táwa náà lè máa san ẹ̀tọ́ ìjọba fún ìjọba. kí ló wá dé tọ́rọ̀ yẹn fi wá di tó aṣa yanyan tí ò fi wá lójútùú. pé à ń dágbẹ́ blọọkù mi mọ sílẹ̀ níjọba Ẹ̀fọ̀n ó kéré pátápátá wọn ti rí 20 ọdún. 20 ọdún sẹ́yìn. díẹ̀ sẹ́yìn tá a ti ń ṣe ẹgbẹ́ yẹn. àwọn wo ni wọ́n parapọ̀ tí wọ́n jẹ́ founding member wọ́n dá sílẹ̀. ń gbà yẹ àtàjẹ́ foundation member kọ́lọ̀ kó fi ọ̀run kẹ́ Chief Babatunde olówó yẹyẹ kọ́lọ̀ kó fi ọ̀run kẹ́ Chief ọlọ́bẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a jọ dá sílẹ̀ nígbà yẹn. láti 20 ọdún sẹ́yìn. jẹ́ bí ogún kápẹ́ kéré bí 20 ọdún sẹ́yìn. kí ni ìdí gan tẹ́ fi gbé kalẹ̀. kó lè rọ gbogbo mùtúmùwà Ẹ̀fọ̀n local government àtàgbègbè ẹ̀ lọ́rùn ni la fi dá ẹgbẹ́ yẹn sílẹ̀. so ìdí tá a tún fi dá ẹgbẹ́ sílẹ̀ ni pé a rí mọ̀ pé ẹyọ ìgbálẹ̀ kan kò lè gbálẹ̀ kó mọ́ bẹ́ẹ̀ tó ṣuṣu ọwọ́ tábà pápọ̀ àgbá ilẹ̀ á mọ́ wọ́n ní àdáni kan rìn ló gbẹ ọmọ ejò léyà tẹ́jọ́ kan ṣoṣo bá bọ̀
ẹnìkan oṣù lè mú àdá tàbí kí kó pa bẹ́ẹ̀ tí tọ́ka bá wọ́rù tójò là ń bọ̀ tí mọ̀nàmọ́ná tẹ̀lé kò sọ ọmọ ẹnìkan tó lè dúró so ìdí tá a fi dá ẹgbẹ́ yẹn sílẹ̀ nìyẹn àtìgbà yẹn ó dẹ̀ fọ́ṣọ̀ ó ń dùn kò sí wàhálà kankan oríṣiríṣi iṣẹ́ àmàlà ti ń jẹ tá à ń jẹ lóríṣiríṣi. kí wàá ní àwọn òfin nígbà náà. ṣe mọ̀ pé constitution by constitution gan ni ọ̀rọ̀ nàìjíríà bóyá gbogbo àgbáyé tó fi kan bá wà tẹ́lẹ̀ tó bá ṣe àátún kí mi ṣe tó bá tá a bá rí mọ̀ pé ó fẹ́ mẹ́hẹ̀. ìgbà tá a bẹ̀rẹ̀ tá a bá fẹ́ gbà àyànwó ẹgbẹ́ a sanwó ẹgbẹ́ a sign agreement gbogbo nǹkan tá a bá ní tá a bẹ̀rẹ̀ gbogbo nǹkan ẹ̀tọ́ tá a bá ṣe láàrin wa á kà sí tó bá ti tẹ̀ lọ́rùn á bu ọwọ́ lu tí ò bá dẹ̀ tẹ̀ tí ò bá tẹ̀ lọ́rùn kò ní bu ọwọ́ lu. awuyewuye tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ yín. Bayo Alajo ìgbà wo ni wọ́n darapọ̀ mẹ́gbẹ́ báwo náà ṣe darapọ̀ mẹ́gbẹ́ ǹjẹ́ wọ́n ti darapọ̀ mẹ́gbẹ́. ó darapọ̀ mẹ́gbẹ́ wa tá a kàwé òfin wa sí tó kọ lẹ́tà wa tó dẹ̀ ló tẹ̀ lọ́rùn tá a dẹ̀ jọjọ fọwọ́ sí gbogbo bá a ṣe ń ṣe àtijọ́ ń jẹ àjọ mu tí ò sí awuyewuye kan. ìgbà wo ni wọ́n kọ lẹ́tà wá nígbà náà tí wọ́n ti darapọ̀ mẹ́gbẹ́. àfi tí tá a bá lọ wọnú rẹ́kọ̀dù o because a ti máa lọ sí bí ọdún méjì sẹ́yìn yes because by the time tó wá èmi ló wá bá ní ọ́fíìsì mi ní ó dòdò pé bàbá máa ti bóun fẹ́ join ẹgbẹ́ oní block. ṣé téèyàn bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. yes. ṣé ó ti kọ́kọ́ máa dá lé iṣẹ́ lẹ̀ kó tó di pé ó darapọ̀ ni àbó ti kọ́kọ́ gbúdọ̀ darapọ̀ kó tó di wípé ó dá lé iṣẹ́ lẹ̀. bákan méjì ni tó bá wo ó lè dá lé iṣẹ́ lẹ̀ tó bá wo ó lè má dá lé iṣẹ́ lẹ̀ bẹ̀rẹ̀ a gbúdọ̀ gbọ́ kí machine dún láìsí pé ó bá wo ẹgbẹ́. machine ò gbúdọ̀ dún bóbu ó lè sẹ́ẹ̀tì machine mẹ́wàá ó lè sẹ́ẹ̀tì jù bẹ́ẹ̀ kó má tí ì nílẹ̀ kankan bẹ́ẹ̀ tó bá ní èròǹgbà ọkọ̀ pé òun fẹ́ darapọ̀ mọ́ wa tó bá ti darapọ̀ tó gbogbo nǹkan tá a jọ ń ṣe yẹ iṣẹ́ ìjọba tá a dàpọ̀ tó bá ti kàn á lọ kó ní ọ̀dọ̀ another person tó bá ní ọjà sílẹ̀ tá a bá ti ń ta la máa fi ẹ̀tọ́ ẹ̀fọ́ láì tí ì ní láì ní là á fún ní commission tiẹ̀. láì tí ì ní gbé ẹ́ńjìn gan láì tí ì ṣiṣẹ́. a ti ralẹ̀ gbogbo nǹkan tá a bá ti ní ti jọjọ. káwá gbà pé ẹ́ńjìn wa pack off tí mi ráyè ṣiṣẹ́ náà wọ́n sì máa jẹ àwọn ẹ̀tọ́ tó wà nínú ẹgbẹ́. a máa pítì yín ẹ́ńjìn ò tiẹ̀ ní páàkì àníjẹ́ kó páàkì àgbẹ̀nu ẹ̀kúwọ̀kú gbogbo nǹkan tọrọ ẹ bá gbà la máa ṣe àtàdúrà àti gbogbo ẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí ìlànà òfin orílẹ̀-èdè nàìjíríà ṣé èèyàn ò ní àǹfààní láti lè sọ pé mo rẹ́gísítà iléeṣẹ́ mi ò lórúkọ ìjọba ò ní state ò ní federal mi ò fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ mọ́. ìwé mi limited ló wà lọ́wọ́ mi mo lè gba ọ̀nà láti èkó lọ àbújá ní certificate tó wà lọ́wọ́ mi gan so ọ̀pọ̀ ọ̀hún tí n bá wọ ẹgbẹ́ kò lè sí rọrùn. ọlọ́mọjọ nìyẹn rọrùn àwọn tó bá ku apá kan àdá fi lọ gba igi tẹ́nìyàn bá fẹ́ ṣe kíá ó nírú ọmọ ẹgbẹ́ kan báyìí máìtì kó pè mí báyìí ni mo máa pè àṣáájú ọyà nǹkan báyìí nìkan báyìí nídìí adẹ̀ ní jẹ́ káṣírí ẹ̀ kó tú sóhun nǹkan tó jẹ́ ẹgbẹ́ nìyẹn. ọmọ Bayo Alajo wọ́n wọ ẹgbẹ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kéèyàn wọ ẹgbẹ́. níbi níran gbogbo nǹkan tó tọ́ sẹ́gbẹ́ ló ṣe pátápátá. ṣùgbọ́n wọ́n sọ wípé àwọn òwò ẹgbẹ́ kẹ́yìn lẹ fọ́ọ̀sì wọn. àfọ ká gbàgbé yẹn kò sẹ́ni tó fọ́ọ̀sì. wọ́n kọ̀wé wá. ìwé ẹ wà nù fáìlì wa nínú ilé ẹgbẹ́ téèyàn tó bá ti wọ ẹgbẹ́ yẹn the next week tó bá ti tẹ̀lé olóma ó sì wá nígbà tó bá mú owó àti gbogbo ọtí àdúrà àti oúnjẹ wá. ṣé wọ́n dẹ̀ ó sì. ó sì wọ́n ṣe ìjẹ́kọ̀ tí ó sì tó gbà méjì. tí wọ́n ti ó sì. tá a ti jọ jẹ tá a jọ mú èsì lọ. ìjọ wọn wá jẹ àǹfààní ọmọ ẹgbẹ́ lákòókò. ìdí tó fi jàǹfààní ọmọ ẹgbẹ́ ni pé ẹnìkan nìkan jẹ kílẹ̀ kó fẹ́. number one SON iye kan náà ọmọ ẹgbẹ́ tó ní iléeṣẹ́ ńlá ilé tó ní kékeré SON tá a bá ti ń máa san láìpẹ́ báyìí iye kan náà làjùdọ̀ máa san. kẹ́nà pé finance iye kan náà ni commerce iye kan náà ni. ní gbogbo ọmọ ẹgbẹ́ jọ ń sọ fún ìjọba tá a dẹ̀ gbà. oríṣẹ́ o. so ìyẹn ni mo fún wa ló pé lóòótọ́ collection lè wà bet iṣẹ́ ìjọba yìí orílẹ̀ ọlọ́ọ̀fẹ́ ẹ̀fọn ṣe òrèkóòrè school ni oríṣiríṣi ni na máa gbé wá pé ká pápọ̀ mo bẹ̀ ọ́ pé ká pápọ̀. nígbà tíṣẹ́ ẹ̀ bá ti wá o owó ibi tó bá ti dé sí. a pe aṣojú ni àbẹ̀yẹni tó wà ní ṣáàjẹ̀rẹ̀ ẹ̀ ló iṣẹ́ báyìí wà bí kádẹ̀ tó ṣe wọ́n á ti san owó wa wọlé. so ìyẹn ni àwọn àbúrò náà tún tọ́jẹ́ junior náà ní pé ká máa mú ní 500 block 500 fún kólé kárí kíá. tá a bá dẹ̀ ti ṣe lọ tó bá ti parí iṣẹ́ tó bá ti ṣẹ́kì iṣẹ́ òkú dá wọ́n máa pè ẹni. tó o bá dẹ̀ ní block lọ́dọ̀ wọ́n á lọ sí ẹni tó bá ní block wọ́n á kó tó bá ti ta wọ́n máa rí dọ́ọ̀tì tẹ̀gbẹ́ kó wọ́n á ti ẹ́ orí àkáǹtì ẹ̀ ló ti máa dún. wọ́n máa san sí. yes ọmọ tá a láì ṣe pé nǹkan ló ṣe block ọ̀hún. ọmọ tá a sọ iṣẹ́ keje
gangan tá máa fún ló ti lọ ṣe mistake èmi bí ẹnìkan mighty blocks nígbà tí gbogbo wájú ọ̀nà ọ̀dọ̀ mi tó ẹ̀mọ̀gbà tí mi yóò dáa tí gbogbo iṣẹ́ tó bá ti wá Báyọ̀ o torí àbá ẹ̀ mú mi bí ọmọ èmi náà mú bí ọmọ ọ̀yá Báyọ̀ ọ̀yá wá lọ supply iṣẹ́ yìí ẹgbẹ́ kan máa yọ commission tiẹ̀ nǹkan tó bá tún jẹ́ tèmi náà á yọ fún mi iṣẹ́ keje tá ráàdì keje tá pín lọ ló ti lọ ṣe mistake lè 700. a ṣì ń bọ̀ lórí ẹ̀ lórí a ṣì máa mọ mistake tí wọ́n ṣe òfin ẹgbẹ́ yìí ó ti wá tó ìgbà wo tẹ́ ti ń tẹ̀lé táwọn ọmọ ẹgbẹ́ sì ti agree. òfin ẹgbẹ́ kì í ṣọ̀rọ̀ 3 years ló fi eléyìí. ìyẹn òfin wípé kẹ́ máa pa iṣẹ́ tó bá ti jẹ́ iṣẹ́ ìjọba kẹ́gbẹ́jọ máa pín láàrin ara yìí ṣé gbogbo ó sì ti kárí pátápátá. pátápátá ẹni tó jẹ́ pé ó fẹ́ ní gàǹtà náà gan tó ní collection ìṣèlú irú mi dọ̀bálẹ̀ tí mo bẹ́ pé mo fọlọ́ọ̀ bẹ́ kó jẹ́ kó rí bẹ́ẹ̀. kí wàá ní ọmọọba Báyọ̀ Alájọ wá ṣe tí ó fi wá di wípé òun àtẹgbẹ́ wọn fi wá ní kàńtà. àní bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan tọ́hún iṣẹ́ keje tá máa pé fún ní 500 tó bá jẹ́ pé ọ́fíìsì làwà báyìí gbogbo receipt bá ṣe pé owó fún bá ṣe ṣe lóríṣiríṣi gbogbo ẹ̀ la máa fẹ́ yàtọ̀ sí tèmi gan tó ń ṣe ìgbà keje ó dẹ̀ pè mí lọ́jọ́ yẹn ó ti lọ ṣiṣẹ́ tẹ́ pé mighty ó ní blọọkì oníṣẹ́ tí tẹ̀yìn bá lọ dá iṣẹ́ ṣe kọ́ mo ní ṣe bá a jọ ṣàdéhùn ní má ṣe olókè olóò ti ṣe o. ẹ dákun ṣé gbogbo iṣẹ́ náà téèyàn bá gbà kágbà pé mo gbéṣẹ́ fún yín báyìí ẹ bá mi kọ́lé mi ẹgbẹ́ náà ni ó ṣe. iṣẹ́ local government pé a fẹ́ kọ́ school pé state federal ò ní local o bírú yín báyìí bẹ́ẹ̀ ṣe wà yìí kẹ́ ẹ bá lọ gbé 100,000 block fún mi ó free fún ẹnìkan kò lè yẹ ẹ lọ́wọ́ ẹ personal iṣẹ́ ni personal ni àmọ́ iṣẹ́ bá ti jẹ́ṣẹ́ ìjọba. mi dà pé gbogbo ọ̀làjọ ń ṣojúṣe ìjọba òun la fi pápọ̀ pé ibìkan náà ẹni ta ẹni tí ò ta ibìkan náà ló ṣáà ti máa rówó tó fi máa san owó tiẹ̀ bẹ́ẹ̀ sọ bó ṣe nílé ẹ. so kí wàá lọmọ Báyọ̀ Alájọgàn wa ṣe gan tó bí ẹgbẹ́ nú. a ní iṣẹ́ tó ṣe iṣẹ́ number 7 iṣẹ́ tó fún àbí tó yẹ kó kàn kó kánípọ̀ ní sùúrù. ìyẹn ni pé wọ́n ti jàǹfààní mẹ́fà sẹ́yìn. mẹ́fà yes kánípọ̀ ní sùúrù kó pe ẹgbẹ́ pé iṣẹ́ báyìí mẹ́wàá níbi báyìí o èmi dédé náà máa pé ọyá Báyọ̀ ọyá lọ kó 500 síbẹ̀ 200 kó kù ẹni tó bá tó tẹ̀lé wàá tó ní kókó. so 700 péré ni iṣẹ́. ilé iṣẹ́ yẹn tó da wàhálà sílẹ̀. 700 blocks ẹ̀ náà wọ́n á dá nìkan lọ. olóko àwọn sì ti jàǹfààní ẹgbẹ́ yẹn lẹ́ẹ̀mẹ́fà that is 500 blocks. àbọ̀ní tó bá jẹ́ pé a mọ̀ pé ẹ ń bọ̀ ni a gbé dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ tó ṣó gbogbo everything tá a ṣe take. ìyẹn ni pé ó wà documented. pátápátá gbogbo bá ṣe ń gba bó ṣe. ó lákọọ́lẹ̀ pátápátá. tí mo dẹ̀ lè fojú rí. so by the time tó dà ṣe bẹ́ẹ̀ mo ló ti ṣe wàhálà mo ló ti lu òfin nígbà tí tó ló ti ṣe. téèyàn bá wá lùrú òfin bẹ́ẹ̀ kí wá ní ìlànà tẹ́gbẹ́ filẹ̀ pé níwájú Ọlọ́run àti èèyàn torí ọmọ mi ló jẹ́ bí oṣù ọmọ mi gan tó bá ṣẹlẹ̀ mi mo lè ṣe nǹkan tí mo ní mo fẹ́ ṣe fún yẹn fún torí mo jẹ́ aṣáájú wọn bó ṣe sọ 50,000 ẹ fáìlì ẹ̀ kó dẹ̀ dọ̀bálẹ̀ pé ẹgbẹ́ ẹ má bínú. 50,000 naira fine. ẹgbà tọ́dọ̀ dẹ̀ ṣẹlẹ̀ mo sọ fún mo ní màá fún ní 25,000 sífọláre ló wàá fún 25,000 sí pé a san owó yẹn. ìyẹn ni pé ẹ̀yin àgbà méjì gan fẹ́ bá sọ fáìlì yẹn. ó ní ká béèrè lọ́wọ́ òun gan sẹ́ẹ̀ kí ni irú mi a máa parọ́ fún. kí wàá ní ìdáhùn wọn. olóò lè bẹ̀bẹ̀ bó o dẹ̀ lè sanwó lẹ́tà wa lọ sanwó sádósì sẹ́ẹ̀tì pé wàá pé ká sẹ́ẹ̀dì àkàdọ̀ àbí ká dá owó ẹ̀ padà fún kó wá sẹ́sà káńtẹ̀ fún local government pé kó dẹ̀ apologize nínú ẹgbẹ́. yes ọ̀rọ̀ yóò jù báyìí lọ ibi tó wà láti bẹ́ẹ̀ nìyẹn. mo tún ti pé lẹ́gbà mi bí after bí èyí ego báyọ̀ kó tó bí close to èyí àbá sọ́sọ́sọ́ Sunday bàbá máa ti kì í filẹ̀ báyọ̀ yẹ gbọ́ rẹ̀ gé mo tún látúnṣe tí mo tún ṣe ni o. ọ̀rọ̀ yìí ti tó bí ìgbà wo tó ti ṣẹlẹ̀ báyìí. ṣé ti ní tó 2 years báyìí. láti 2 years yẹn lẹ ti wà lórí ọ̀rọ̀ yìí ǹjẹ́ ilé ẹ̀ ti fún láǹfààní láti pé kó ṣiṣẹ́ ilé iṣẹ́. ní kó má ṣiṣẹ́ ọ̀rọ̀ àbájá o lójú tó mọ́lẹ̀ ní báyìí tó bá sì wá kó bẹ ẹgbẹ́ ìjọ ẹ má bínú kó dẹ̀ san 50,000 kò sẹ́ àgbàmọ́ra ni torí ọmọ ní ṣùú sí ni lára kan fún bẹ́ẹ̀ sì ló bẹ́ẹ̀ nù. bẹ̀tì kan tó ti wá increase ni pé àwọn ti papọ̀ mọ́ ẹgbẹ́ onítìpà tẹ̀fọ̀n tìjẹ̀bú tìlẹ́ṣà ṣàpẹ́ arámọ̀kọ. mo fẹ́ wo nǹkan tó mo máa mú nǹkan tó so yín pọ̀ o àmọ́ mo sì ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí. so ní fáìlì ẹ fi máa ju 50,000 báyìí kò lè dúró lórí 50,000 mọ́ torí wàhálà tó ti fi wá ṣe gán ti pọ̀ jù. lẹ́yìn ìgbà tí ó wá kọ̀ tó sọ wípé àwọn ò ní san fáìlì òun ò sì ní bẹ̀bẹ̀ kí wá ní ìgbésẹ̀ tí wọ́n ti wá gbé.
gbé. ọ̀dọ̀ kábíyèsí lọ́kọ́ gbé a lọ a ní ká lọ dá a ló gbàtà dé ààfin náà tán explain a ní ọmọọba lóore olúlóore ọ̀nà fẹ́ kí ètò ẹni kò lọ bá ẹgbẹ́ ó tún kó bẹ́ẹ̀ ó lọ bá lọ́ọ̀yà ládó à sẹ́ndì wá kán sáàfù ṣe àmà ọmọ yẹn ní lẹ́tà ó wá tún lọ ọ̀dọ̀ yín ó gbé a lọ sórí afẹ́fẹ́ lọ́dọ̀ yín gbogbo ayé ló gbọ́ lẹ́yìn ẹ̀ ó tún lọ sí state ó lọ fẹjọ́ sùn fúnra ẹ̀ ní state ó tún jẹ̀bi tọ́ pọ̀ wọ́n sọ fún pé lọ bá ẹgbẹ́ rẹ̀ ńgbà tó sì di pé ó ní wọn ò jáyẹ̀pẹ̀ fún. káwa sọ wípé torí pé ọmọọba Báyọ̀ Alájọ ó gbé ẹgbẹ́ oníbúlọ́ọ̀kù lọ sí ààfin lọ́dọ̀ kábíyèsí ó tún pè yín níwèé òmùwé lọ́ọ̀yà wa ó lọ sọ́dọ̀ olú ọmọ pẹ̀lẹ́tà àti pé ó tún pariwo yín lórí afẹ́fẹ́ ká sọ pé nǹkan tó ń bí ẹgbẹ́ nù ní tẹ́ fi sọ pé láyé nígbà láyé kù sí. a ti bínú sí náà o a ti bínú sẹ́ a bínú tó bá ìṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe mo sọ torí ọmọ ló já lọ́wọ́ mi. àmọ́ ohun tá à ń gbọ́ ní gbòòrò tó ń ta sí wa létí ni wípé ẹ̀ ń fìtìnà tì ọmọọba Báyọ̀ Alájọ wọ́n ní pé ẹ̀ ń fìtìnà tì iléeṣẹ́. gbogbo ẹ̀ dọ̀wọ́ Ọlọ́run ìbèrè lọ́wọ́ ẹ̀ olú ọmọ ọ̀ní máa ti fìtìnà tì ọmọ nìkejì Ọlọ́run á fìtìnà tì ẹ̀. Olúwa máa la fẹ́ máa gbọ́. Olúwa máa fẹ́ tẹ̀sán.